ojú ayé lásán lẹ́yìn Sego Nation ní sí Toba Ìjayà o ẹ ò fẹ́ràn rẹ̀ dénúdénú ta ló sọ ọ̀rọ̀ yìí mo kí yín káàbọ̀ sórí ìkànnì Dígí Naija TV níbi tí a ti máa mú ìròyìn wá bá yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ṣíṣà ẹ wọ ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí o kẹ́ gbóhun tí Legacy Nation sọ o ẹ̀yin Sego Nation ẹ ò fẹ́ràn Toba Ìjayà dénúdénú ojú ayé lásán òun lẹ̀ bá ṣe ẹ bá ṣojú ayé títí nígbà tó wà láyé ẹ tún bá ń ṣojú ayé nígbà tó kú tán ẹ tẹ̀lé wò wípé ẹni yìí kò sí láàrin wa mọ́ ká wá ṣe kíni ká wá ṣe ẹ̀yìn rẹ̀ dáadáa ọ̀rọ̀ wọ̀nyí ló jáde láti ẹnu Legacy Nation níbi tó ti ń sọ ọ̀rọ̀ nípa àwọn ìfẹ́ òtítọ́ táwọn ènìyàn ní sí Toba Ìjayà nínú ọ̀rọ̀ Legacy Nation ó ṣàlàyé wípé àwọn Olúọmọ Nation lè má wá síbi ìsìnkú Toba Ìjayà torí pé kíni tí wọ́n bá wá síbẹ̀ nǹkan mi làwọn ènìyàn máa kà sí wípé yẹn ṣe gbọ́ sétí o wípé àmọ́ àwọn Sego Nation ẹ̀yin tẹ́ pera yín ní caucus ẹ̀yin tó jẹ́ wípé ẹjọ́ máa ń jáde ẹjọ́ máa ń wọlé ẹjọ́ máa ń lọ pátí ẹjọ́ máa ń bóyá ẹjọ́ máa ń rẹ̀ ẹjọ́ máa ń náwó wípé kó wá nídìí tí ẹ ò fi wá síbi ìsìnkú Toba Ìjayà wípé bóun ṣe wà òun ò ní dárúkọ o òun ò ní dárúkọ rárá pé àmọ́ ó bùkún pé àáwù kí ni ìbáàdè bó ṣe ní pé ẹ ṣojú ó yẹ kẹ́ lè ṣe ẹ̀yìn ẹni tẹ́ ń bá rẹ́rìn nígbà tó wà láyé ó wá kú tán a ò wá rí ìkọ̀kan nínú yín níbẹ̀ wípé ó wáyé ẹ wá sọ wípé ẹ fẹ́ ṣe ètò àdúrà kan fún pé ètò àdúrà wo ni wọ́n ń ṣe fún wípé àwọn tó ṣojú gangan tó tún wá ṣẹ̀yìn àwọn yẹn gangan ni wọ́n pè wípé wọ́n dúró ti ènìyàn wípé àwọn tó wà ń bẹ àwọn tó fẹ́ràn rẹ̀ dénúdénú tó jẹ́ pé wọ́n rò pé ikú Toba yìí ó dùn àwọn dọ́kàn àwọn ló wà ń bẹ o àti àwọn tọ́kọ̀ rò wípé àwọn ò lè má ṣàìsí níbi ètò ìsìnkú Toba Ìjayà wọn wọ̀nyí ni wọ́n wà níbẹ̀ wípé àmọ́ ẹ̀yin kákọ̀ Sego Nation gangan wípé ẹ ò sí níbẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọ ẹ̀yin èèyàn mi ọ̀pọ̀ ọ̀rọ̀ kágùn ẹ̀jẹ̀ ń gbé fọ́nrán náà sókè níbi tí Legacy Nation ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí tó dẹ̀ ń pe àkíyèsí àwọn wọ̀nyí sí ọ̀rọ̀ yìí pé ohun tẹ́ ṣe yìí ó burú jáì o kò yẹ kẹ́ má tiẹ̀ wà níbi ètò ìsìnkú Toba Ìjayà ẹ wá para yín pẹ̀ wá sọ wípé ẹ fẹ́ ṣe ètò àdúrà fún pé àdúrà wo ni ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ náà láti ẹnu Legacy Nation. ẹ láwùjọ ọ̀dàlẹ̀ ní ìrora ẹ láwùjọ Legacy ọ̀rọ̀ ọjọ́ mi ni jẹ́ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tó ń gbọ́ yẹn ọ̀tọ̀ làwọn tó ń gbọ́ mi. now mo fẹ́ kẹ́ máa rójú ayé kẹ́ máa wo àwọn èèyàn kẹ́ mi dẹ̀ máa wo wa èèyàn ẹni ṣojú ò dàbí ẹni tó ń ṣẹ̀yìn káti ẹ̀ nípa wa Olúọmọ Nation Legacy Nation ọ̀tọ̀ káti ẹ̀ wá náwọn Sego Nation bẹ́ẹ̀ ṣe pera yín tá a bá ní ká wo nínú Sego Nation Toba ò kéré o nínú Sego Nation Toba dúró bẹ́ẹ̀ mi ò tí ì fẹ́ sọ̀rọ̀ anything tó bá pertain mọ́rọ̀ Toba for now torí ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n kò tí ì tásìkò ṣùgbọ́n tó bá dolẹ́yọ ẹ̀yọ tó bá dẹlẹ́yọ ẹ̀yọ ẹjẹ́ àṣì máa yọ́ bọ̀nà tó bá dojú kútí tó kan kútí tó dojú kàránkọ̀kà a máa mú bẹ̀ yọ. now Toba nínú Sego Nation kò kéré nígbà tó wà láyé gbogbo ilẹ̀ ẹjọ́ máa ṣe Toba ní Ìjayà ìkókò nǹkan ẹjọ́ máa wà ń patí ẹjọ́ máa ṣe patí ẹjọ́ máa náwó ẹjọ́ máa ṣe gbogbo ẹ̀ káàkiri Toba kú tán bo ẹ̀yẹ tó yẹ jù respect tó jù láyé tí wọ́n lè fòkù òun ni kéèyàn wà ń bẹ̀ ìjọ tó ń bẹ̀rẹ̀ ẹ̀ kó wà ń bẹ̀ ní ọjọ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀ kó fún ní last respect ìyẹn ló fi ń jásípò pé àfún torí pé Sego tó dúró lé ẹ máa wo ṣẹ́rí Ọlọ́run àṣeyí òun ṣé mo pé Olúọmọ ọ̀tẹ̀ gbogbo bẹ́ ṣe wà yìí Olúọmọ ló dá Toba padà sínú union ṣùgbọ́n nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ Sego Nation ẹ lò Toba igangan ló ra striker jù fún yín òun ló ṣe striker fún gbogbo yín òun gangan dẹ̀ ló ń jẹ́ number 1 striker yín tó ń hold Sego Nation mo dẹ̀ máa ń sọ láìmọye ìgbà wọ́n sọ fún gbogbo yín tó kù nígbà yọ Toba kú òun ìyàwó ló pọ̀ jù nù yín the pillar tó di Sego Nation mu òun gangan ni tó di mu tí Sego náà mọ̀ fún ara ẹ̀ tó bí yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ Toba náà máa ń sáré pè kódà tí wàhálà kan bá ti díjú kó fẹ́ sáré ṣe kankan Toba náà máa pè Toba múyàn ní station Toba ló máa pè Toba fẹ́ lọ bẹ́ẹ̀lì yàn Toba náà máa pè Toba ṣe gbá kan Toba náà máa pè Toba ṣe kíní kan Toba ló máa ń rálé round gbogbo nǹkan fún yín ṣùgbọ́n ọ̀rọ̀ wà o mo sì ń ṣẹ́kọ̀ọ́ díbẹ̀ rí pé mi tí wọbẹ̀ rárá torí mi tí fẹ́ sọ̀rọ̀ rárá
legacy mi ti fẹ́ sọ nǹkan rárá kò ara dákẹ́ mo mélòó ọ̀rọ̀ ló máa sọra ẹ̀ tásìkò ọ̀rọ̀ bá tó. Now tó bá wá kú mi ò rí gbogbo setup yín tẹ́ ń pera yín ní Sego Nation gangan tẹ́ máa ń gba wájú gbẹ̀yìn lójú ayé Tọ́ba gbogbo yín kákọ́sí yín bẹ́ẹ̀ tó mi ò rí yín bẹ́ẹ̀ mi ìfẹ́ dárúkọ nìkan kákọ́sí yín gbogbo kákọ́sí yín ṣe tó mi ò rí yín bẹ́ẹ̀ àyàfi àwọn tó fẹ́ràn Tọ́ba gangan tó bá ṣe lójú tó tún bá ṣe lẹ́yìn tó dùn wọ́n wọnú àwọn nìkan la rí bẹ́ẹ̀ àti àwọn tó kọ̀ wò pé ok èèyàn wa ni a ní mo kí gbogbo àwọn tó lóyè àti Tọ́ba àtàwọn tó jẹ́ èèyàn Tọ́ba gbogbo mo kí wọn. Tá a bá rí ẹni Olúọmọ Nation kankan ń bẹ̀ ẹ gbà pé ó yẹ kí ìyẹn rí bẹ́ẹ̀ ká fi Olúọmọ Nation sẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé amọ̀bẹ ṣe máa ń ronú. Bọ́jẹ́ ká sọ yín tẹ̀ ń pera yín ní Sego Nation gangan tẹ̀jọ́ ń lọ pàtí tẹ̀ máa post ara yín ọ̀gá wa ní kankan ní igbá kan àwo kan ní ní tó wá ń dùn mí ni pé ẹ̀ ń ṣe hypocrisy ń dààmú yín gan. One word ẹ̀ọ̀kan tí mo wá fẹ́ sọ fún gbogbo ayé ń sìn ni pé tí mo dẹ̀ fẹ́ sọ tó jẹ́ tó yẹ pé mo jẹ́rìí yín ọ̀rọ̀ tí yóò kí n ju dáwó lọ pàtẹ́ tí wá rí bọ́rọ̀ yẹn ṣe lọ ẹ máa wá pe àwọn union pé ó yẹ wá dáwó ẹ fẹ́ ṣàdúrà fún Tọ́ba mo ti gbọ́ pé ẹ fẹ́ àrèdì pé ẹ fẹ́ àdúrà ẹ wo àdúrà tí gbogbo yín ò kẹ gang up kẹ set up kẹ wà ń bẹ̀jọ́ tó ń ṣe àdúrà kẹyìn fún tó fẹ́ wọlé mo wá gbọ́ pé alága yín lòun máa pẹ òun fẹ́ pẹ àdúrà mo jẹ́rìí ẹ̀yin tẹ lóyè sí Tọ́ba àtẹ̀yin tẹ jẹ́ Tọ́ba ẹ̀yin tẹ jẹ́ àwa ń dúpẹ́ mo jẹ́rìí pé ẹni bá wọn lọ jókòó àbòsí yẹn mo jẹ́rìí pé ẹni lọ bá wọn jókòó wèrè kan tó ní wọ́n fẹ́ pè kan dáwó kan bá ti dáwó kan wá dáwó jọ wọ́n fẹ́ pàláàfà wọ́n fẹ́ ṣàdúrà fún Tọ́ba kí ló dé tẹ̀ ń hùwà wèrè kí ló tẹ̀ ń ṣe tẹ̀ ń hùwà ojú ayé tó bá fẹ́ ṣe má ṣe o mo jẹ́rìí ẹ̀yin tẹ́ bá lóyà sí Tọ́ba sẹ́ ní bá wọn jókòó wèrè ní bá wọn ṣe kí ni ní bá wọn jókòó wèrè wàláì mo jẹ́rìí yín o ní bá wọn jókòó wèrè o mo jẹ́rìí ni o tó bá jẹ́ pé káwọ́ọ̀dù ní ọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ ò tí ì tó ọ̀rọ̀ ló máa sọra ẹ̀. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹ̀dùn Legacy Nation yìí kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ ṣé ohun tí Legacy Nation sọ ṣé ohun tí ó dára tó ni àbí òun náà kàn ń sọ tirẹ̀ ni ẹ jẹ́ mọ èròǹgbà yín nínú comment section ẹ má wàá gbàgbọ́ láti ṣe kíni láti tẹ follow button kẹ bá mi comment kẹ dẹ̀ bá mi ṣe kíni kẹ bá mi like ẹ ní jù báyìí lọ lórí ìkànnì Dígí Naija TV lónìí ẹ ṣé o ó dìgbà kan náà.